Yorùbá bọ̀ wọ́n ní a kì í ní ọ̀kánjú wà ká mọ̀, ará ilé ẹni ní sọ fún ni. A kì í ní ọ̀kánjú wà ká mọ̀, ará ilé ẹni ní sọ fún ni. Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá kan sọ wípé àtùpà kì í rídìí ara rẹ̀. Lọ́pọ̀ ìgbà a lè mọ wo àwọn ìwà kan tá rò pó tọ́, lọ́pọ̀ ìgbà a lè mọ sí àwọn nǹkan kan táwọn mọ̀ pé kò dáa, ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀gbẹ́ wa ni ó pe àkíyèsí wa sírú ìwà bẹ́ẹ̀. Lámọ̀ní ohun báyìí báyìí tó ṣe kò dáa tó, lámọ̀ní ohun báyìí báyìí tó ṣe kò buyì tó, ó kù díẹ̀ káàtó. Ní Yorùbá fi wọ́n sọ wípé a kì í ní ọ̀kánjú wà ká mọ̀, ará ilé ẹni ní sọ fún ni. Nígbà míì tí èèyàn bá fẹ́ mọ fògo fún ara rẹ̀, Yorùbá máa lo òwe yìí. Nígbà míì tí wọ́n bá fẹ́ mọ dá ẹnìkan lẹ́bi fún irú ìwà kan tí ó wù, àwọn àgbà tó bá wà ńbẹ̀ wọ́n á dá àwọn ọ̀rẹ́ tàbí ẹbí rẹ̀ lẹ́bi wípé ǹjẹ́ ẹ̀yin náà tilẹ̀ sọ fún un nígbà tó wúrú ìwà bẹ́ẹ̀. Lódodo ó lè mọ̀ pé kò dáa. Wọ́n á ní pé a kì í ní ọ̀kánjú wà ká mọ̀, ará ilé ẹni ní sọ fún ni. Ọ̀kánjúwà ó jẹ́ ìwà kan tí kò dáa, bí ojú kòkòrò, àìnítẹ́lọ́rùn. Ní àwọn ìwà yìí, ìwà tí kì í ṣe ìwà ọmọlúàbí, òun ni ìwà tí a pè ní ìwà ọ̀kánjúwà. Téèyàn bá wá ní ìwà tó lè dojú tìyàn ní àwùjọ ni, kì í wá sí pé oníwà nìkan ni ìwà yìí máa ń dojú tì tàbí ló máa ń kó ìtìjú bá. Gbogbo àwọn tí wọ́n bá tan pẹ̀lú rẹ̀, gbogbo àwọn tí wọ́n bá ní ṣe pẹ̀lú rẹ̀ ni irú ìtìjú bẹ́ẹ̀ ni ó máa ń bá. Ṣé wọ́n ní ojútọ̀rẹ́ rẹ olójú ò tì ọ́, a jẹ́ pé ìwọ gangan ni ò ní ojú tì nù. A kì í ní ọ̀kánjú wà ká mọ̀, ará ilé ẹni ní wí fún ni. Láìpẹ́ jọjọ ètò míì yóò tún máa gorí afẹ́fẹ́ ní ìkànnì yìí kan náà. A pe àkọlé rẹ̀ ní àkàsọgbọ́n. Àkàsọgbọ́n. Àwọn ìwé àròkọ lóríṣiríṣi ni a ó máa kà. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé kan tí a pe àkọlé rẹ̀ ní Orílawẹ̀ Àdìgún tí alàgbà Ọlábìntán kọ. Láìpẹ́ náà ni a ó máa tẹ́tí sí ètò náà pẹ̀lú ìwé àròkọ tí Ọlábìntán tí ó kọ, tí a pe àkọlé rẹ̀ ní Orílawẹ̀ Àdìgún. Ó ń bọ̀, kò ní pẹ́ dé. Akínọlá Ọlámídé lèmi jẹ́, bàbá mi ló ń jẹ́ Àbíòye. Ǹjẹ́ tí ìgbà míì ńkọ́? Ire o. Please subscribe.